Hello ẹ̀yin èèyàn wa, a kú ìsinmi ẹni. Ọlọ́run á jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Àmín. Ẹ ṣeun. Ọ̀rọ̀ Pásítọ̀ Àgbàlá Gabriel ni mo mú wá sétí gbọ́ wa. Ilé ayé yìí ká máa ṣọ́ra. Bíbélì sọ fún wa pé ìwọ tó rò pé ó ti dúró, ó ní kó kíyèsára kó má bàa ṣubú. Torí a ti dúró dáadáa, a sọ pé lọ́kàn ara wa pátá a ti dúró dáadáa ká má bàa ṣubú. Àwọn èèyàn bí èṣù, àwọn èṣù bí èèyàn, torí ẹ̀ lọ́lọ́run ṣe fún wa lẹ́sẹ̀ Bíbélì yẹn pé ká lè máa kà káwa náà fi ṣe àǹfààní láti fi máa kà ká lè mú kẹ́sẹ̀ wa lè múlẹ̀ nínú Jésù, nínú iṣẹ́ Olúwa. Bí ẹni méjì kan, àwọn èèyàn bí èṣù, èṣù bí èèyàn, wọ́n jáde. Ìkan wà lábẹ́lẹ̀ tí yẹn ń sọ, tí yẹn ń tàpó sí nǹkan tí ẹni tá a rí ní ojú afẹ́fẹ́ lórí screen yẹn ń sọ tí. Ó ní àwọn tí ó mọ Àgbàlá Gabriel lòun fẹ́ sọ àṣírí Gabriel fún. Àwọn èèyàn máa burú o. Bíbélì orin Ebenezer Obey ó sọ wípé ó dà pé Ebenezer ló kọ. Ènìyàn ṣòro, ẹ má ṣe gbára lé wọn o, ṣe gbọ́. Nítorí pé ayé ṣòro, ayé àkàmọ́ra, ayé ṣòro, èèyàn dẹ̀ ṣòro. Ẹ má jẹ́ ká gbẹ́kẹ̀lé èèyàn. Bíbélì náà tún sọ pé ní ẹni tó fi èèyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Pé ègbé ni fún ẹni tó fi ènìyàn ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé. Ẹ ṣáà jẹ́ ká focus Ọlọ́run ní nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe. Òun lè rè wa. Tẹ́ bá sọ pé nítorí àwọn ọmọ ènìyàn lẹ fẹ́ máa wo àwòkọ́ṣe àwọn èèyàn, wọ́n máa mislead Olúwa. Á mislead yín now. Ẹ tẹ́ ṣáà máa wo nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe. Bíbélì náà ló tún sọ fún wa pé nípa ìṣe wọn lẹ ó fi mọ̀ wọ́n. Nípa ìwà wọn lẹ ó fi dá wọn lẹ́jọ́. Ṣé rí ẹni méjì tí mò ń sọ yìí, obìnrin méjì, àwọn tá a sọ pé àwọn ènìyàn bí èṣù, àwọn èṣù bí ènìyàn nílẹ̀ ayé yìí wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. Kò dẹ̀ sẹ́ni tí ò dẹ̀ lọ́tà. Kò dẹ̀ sí ẹni tí ò dẹ̀ ní páàsì ẹ̀. Kò sí ẹni tí ò ní páàsì láyé yìí. Nǹkan tí mo ti ṣe nígbà tí mi ò tí ì mọ Jésù, tí mi ò tí ì mọ Ọlọ́run, mo lè ṣe. Mo lè máa ṣe iṣẹ́ ìbàjẹ́ torí kò sí ẹni tí ò ṣe kékeré rí. Kò dẹ̀ sí ẹni tí ò dẹ̀ ṣe àgbà rí. Àwọn olórin náà kọ pé àgbà wa búra béwe ò ṣe ẹ́ rí. Òwe ni. Kò sí ẹni tó máa sọ pé òun ò ní páàsì. Kò sí ẹni tó máa sọ pé òun ò ní ẹ̀ṣẹ̀ lọ́rùn. Bíbélì tún sọ fún wa ní gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Ta ló fẹ́ sọ wípé òun fẹ́ jáde pé òun mọ́ láti ìgbà tí wọ́n ti bí òun ò tí ì ṣe ìbàjẹ́ rí tí àwọn èèyàn lè sọ pé lágbájá ṣe nǹkan báyìí. Oore ọ̀fẹ́ la rí gbà. Olúkálùkù wa oore ọ̀fẹ́ òun lẹ́ni kọ̀ọ̀kan wá rí gbà. Àwọn obìnrin méjì yẹn kò jọ Adélébọ̀, kò jọ Sisi. Ẹ̀tanú. Àwọn èèyàn burúkú. Ó kàn yà wọ́n lẹ́nu pé Adémọ́lá. Torí Adémọ́lá yẹn dùn mọ́ wọn lẹ́nu. Adémọ́lá. Àbá Adémọ́lá kọ́ nìyẹn. Adémọ́lá Àmúṣà. Òun ló wá ṣiṣẹ́ Ọlọ́run ti gbé ọwọ́ ẹ̀ sókè. Ó máa wálẹ̀ ni. Ó máa wálẹ̀ because kì í ṣe Adémọ́lá láti mọ pàṣẹ ni. Ṣé Adémọ́lá làwọn ti ṣe kí? Kẹ́dẹ̀ máa wo ṣọ́ọ̀ṣì tí
ó sọ pé ọ̀gá Adémọ́lá, ibi tó ti mọ Adémọ́lá, ẹ má bínú jàre, ibi tó ti mọ Adémọ́lá, ó ní ibi tó ti mọ̀, ó ní pásítọ̀ kan tó máa ń gbàdúrà fún wọn, wọ́n máa ń lùlù ní ṣọ́ọ̀ṣì ẹ̀, wọ́n máa ń ṣe kínní, wọ́n máa ń tẹ̀lé àwọn eléré, wọ́n máa ń tẹ̀lé àwọn tó máa ń ṣeré. Torí bá Adémọ́lá ṣe wáyé, ó mọ dúrọ̀mù lù bàjẹ́bàjẹ́, ó mọ ìlú lù bàjẹ́bàjẹ́, àwọn ọmọ eléré ni wọ́n. Ó ní nǹkan tó ń mọ Adémọ́lá fún ni. Tẹ bá rí gbogbo ìwà ìbàjẹ́ tó ń sọ, ó nígbà tó wá yá o, ó ní ṣe ni Adémọ́lá tí tóun sọ yìí, ní agbala Gabriel náà sọ òun lágbàlá, òun ni Adémọ́lá tó ń sọ àwọn èèyàn bá bú o, ló bá ní pé bọ̀bọ̀ yẹn pé ìyẹn pásítọ̀ tí àwọn Adémọ́lá máa ń lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀. So pásítọ̀ yẹn náà kọ́kọ́ bú. Wọ́n ní pásítọ̀ tó yẹ pé alágbèrè, ọmọ ìjọ ẹ̀ ló fún lóyún, ọmọ ìjọ ẹ̀ ló ṣe kinní kan nínú àwọn kwaya mẹ́mbẹ̀ pé music director pásítọ̀ yẹn ní church pásítọ̀ yẹn, òun ni pásítọ̀ yẹn fẹ́. Òun ni pásítọ̀ yẹn ló fà mọ́ra ló fún lóyún, òun ni first wife ẹ̀. Ó tún yá ó tún gbé mi, ó tún fẹ́ yàwó lé. Ìgẹ́ yẹn pé yẹn ti bímọ 3 fún, ó lé yẹn dànù, ó ṣe kinní. Ó ní ṣé pásítọ̀ nìyẹn? Ibẹ̀ dẹ̀ ni Adémọ́lá máa ń lọ. Ṣọ́ọ̀ṣì yẹn ló máa ń lùlù fún, ló máa ń ṣe gbá. Ṣẹ́ni ẹlẹ́ni nígbà tó dẹ̀ yá. Ó ní definitely, ó ní bí pásítọ̀ yẹn ṣe jẹ́. Kì í ṣe pé ó sọ̀rọ̀ Adémọ́lá ní búburú bẹ́ẹ̀ tó kàn, ó kàn fi àwọn nǹkan. A dẹ̀ ń retí pé, à ń tẹ́tí pé kó tiẹ̀ sọ ìbàjẹ́ Adémọ́lá, ó tì o. Ó kàn criticize ẹ̀ nítorí pé ẹni ẹlẹ́ni ti gòkè, ọgbọ́n àti ìbàjẹ́. Torí ẹ̀ la ṣe sọ pé ìbàjẹ́ èèyàn ò dáṣẹ́ Ọlọ́run dúró. Ṣé ẹ̀ ń gbọ́? Wọ́n ní sẹ́ẹ̀tì ni wọ́n, àwọn sẹ́ẹ̀tì àti àwọn ṣé mọ̀ pé àwọn eléré wọ̀nyẹn wọ́n máa ní sẹ́ẹ̀tì, onílù wà ńbẹ̀, onígangan wà ńbẹ̀, oní ọ́gánù wà ńbẹ̀, oníjìtá wà ńbẹ̀, wọ́n ní gúrúùpù wọn bẹ́ẹ̀. Gbogbo wọn tún máa ń tẹ̀lé àwọn olórin, wọ́n jọ ń lùlù káàkiri. Pé bẹ́ẹ̀ tí ṣọ́ọ̀ṣì pásítọ̀ tóun sọ, pásítọ̀ alágbèrè tó fún ọmọ kwaya ẹ̀ lóyún, pé ṣọ́ọ̀ṣì ẹ̀ ni Adémọ́lá ń lọ. Ó ní ṣé yẹn ṣọ́ọ̀ṣì, ṣé yẹn kinní. Adémọ́lá náà kọ́ ló ti wá ṣe bíi pé bóyá òun náà ṣiṣẹ́ Olúwa. Pé irọ́ ni o, pé kò ṣiṣẹ́ Olúwa o. Pé bá ṣe ń wò yẹn, pé kì í ṣe pé bóyá kinní. Pé ó burú gan, ó ṣe gbá ó ṣàwò. Ló bá di ijọ́ kan. Pé òun mọ̀ délé ni. Òun ló bá di ijọ́ kan bóun ṣe wá rí Adémọ́lá. Pé ṣọ́ọ̀ṣì grandma ẹ̀ ló bá ṣe níyàn mọ́, ní ṣọ́ọ̀ṣì grandma ẹ̀ Adémọ́lá ni ló fẹ́ dá ló wá lọ. Wọ́n ní Ọlọ́run pè, ó ní Ọlọ́run pè. Ó ní irọ́ kọ́, ó ní Ọlọ́run ò pè o. Ó bàjẹ́ tó jẹ́ ìpè. Ó ní bí Adémọ́lá ṣe wà yẹn. Kinní kan, ó ní kò kàwé, ó ní kò ṣe gbá, drop out ni, kinní kan. Ta ló rán ẹ iṣẹ́? Ta ló ní kó máa sọ gbogbo yẹn? Tí ó bá jẹ́ pé ó ti ṣe tán tọ́lọ́run máa bá ayé wọn jẹ́. Àwọn tó ń ba ìránṣẹ́ Ọlọ́run jẹ́. Ọlọ́run gan, ó máa san fún wọn gẹ́gẹ́ bí ìṣe wọn. Láì fọ̀rọ̀ gùn, ó ní grandma ẹ̀ wá ní kó bẹ̀rẹ̀. Ó lóun fẹ́ ṣe church mummy. Ó lóun fẹ́ ṣe church. Ìyá ẹ̀ ní kó wá bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ní church táwọn ń lọ. Ó ní bọ́mọ yẹn ṣe bẹ̀rẹ̀ sí ní, ìyẹn Adémọ́lá, bó ṣà ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe, ó ṣà ń ṣiṣẹ́ pásítọ̀. Bí ìyá ẹ̀ ṣe wá rí pé lóòótọ́ Ọlọ́run ló pe ọmọ yẹn. Ilẹ̀ ìyá ẹ̀ ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ìyá rẹ̀, ilẹ̀ grandma ẹ̀. Bí grandma ẹ̀ ṣe lọ fún nílẹ̀ ni bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ díẹ̀díẹ̀. Pé àbí kì í ṣe Adémọ́lá yẹn tó jẹ́ pé àwọn ọmọ eléré pé ìjọ tó wá bẹ̀rẹ̀ pé àwọn ọmọ tó jọ ń ṣeré káàkiri tó jọ ń play kiri.
ó ní kan nù ọmọ tẹ̀sí gbà bóyá ó ní drum àbí ó ní gángan ni. Ó ní bó ṣe wá dìde ní chọ́ọ̀chì yẹn grandma ẹ̀ tó wá preach oníṣẹ́ ìdẹ̀ mọ́ ipá àwọn onílù ó ní tí wọ́n ti fẹ́ kọrin wọ́n máa wọlé wá láti wá bá wọn lùlù tó bá lùlù tán wọ́n á bọ́ta tí wọ́n ti rí pé wọ́n fẹ́ tí wọ́n á gbọ́rọ̀ lọ́hùn tí wọ́n ti fẹ́ kọrin wọ́n á wọlé tí wọ́n á fẹ́ gbọ́rọ̀ lọ́hùn wọ́n máa bọ́ta oníṣẹ́ mọ̀ ipá àṣà táwọn ọmọ onílù yẹn máa ń ṣe ni. So ó nígbà tó wá di táìmù tí ìrántí Adémọ́lá bó ṣe gbé microphone tó ká ó dàbí pé ó fẹ́ wàásù Ọlọ́run ti ń lò díẹ̀díẹ̀ ni o bí nǹkan ṣe wá ní ìkànnú àwọn eléré wọn yẹn tọ́jọ́ ń ṣeré bóyá onígangan ní Adémọ́lá so òun náà ní ọ̀rọ̀ láti sọ nínú tó ń preach wọ́n á bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ ṣe mọ̀ pé ẹni tó wá ti ń ṣe ẹni tó ti rí pé ó dẹ́ṣẹ̀ kékeré tó bá sọ̀rọ̀ wọ́n máa ní òun náà ti gba Ọlọ́run gbọ́ wọ́n ṣe ń ṣe ni kì í ṣe tuntun so ló bá sàsọ fún àwọn èèyàn ohun àtijọ́ ti kọjá lọ ó ní kíyèsí nsìn ohun gbogbo ti di ọ̀tun ó ní ṣe ní kàn preach rẹ̀ báwọn ẹgbẹ́ ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́ nìyẹn wọn dẹ̀ mọ̀ pé Ọlọ́run ó ti yàn án fẹ́ ó ti mú kúrò nínú àjàgà àwọn Sátánì ó fẹ́ lò torí bí ẹni tọ́lọ́run bá fẹ́ lò bó ṣe máa ọ̀nà àkọ́kọ́ rọ̀fù náà kó tó di pé Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní lò fúlẹ̀ láì fọ̀rọ̀gùn ìgbà tí Adémọ́lá dẹ̀ ti wá gbé rẹ̀gẹ̀jì gẹ̀ẹ́sì òun ṣẹnu yánmọyànmọ àti èkejì ẹ̀ mo kàn ń wò wọ́n pé ṣé tí Ọlọ́run bá ń dá sẹ̀ríyà fún àwọn eléyìí wọ́n máa ní bóyá kí náà ṣe wọ́n ti fi ẹnu wọn gbági ókè ìgbà tó wá jáde sí kíní tó bẹ̀rẹ̀ sí ní ba ẹni ẹlẹ́ni jẹ́ wọ́n sọ pé Démọ́lá pa ó ṣe wọ́n bákan wọ́n sọ pé Démọ́lá bá wọn sùn wọ́n sọ pé Démọ́lá bá wọn ṣe kí bẹ́ẹ̀ tí wọ́n kàn fẹ́ criticize ẹni ẹlẹ́ni kọ́kàn bàjẹ́ wọ́n rò pé bóyá kí iṣẹ́ ìránṣẹ́ kó má bàa lọ òkè níṣẹ́ lẹni ẹlẹ́ni túbọ̀ ń gbòòrò sí ẹni ẹlẹ́ni túbọ̀ ń gbòòrò sí ẹnikẹ́ni téṣù bá lò láti sọ pé òun fẹ́ iṣẹ́ tọ́lọ́run ti gbéró iṣẹ́ tọ́lọ́run ti mold ẹni tọ́lọ́run ti mold pé báyìí ló fẹ́ ṣiṣẹ́ òun ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ disturb òun tàn ó wà nínú ewu ìdájọ́ Ọlọ́run Bíbélì sọ pé ẹni tó ṣe rere kó máa ṣe é ṣù ẹni tó ṣèbàjẹ́ kó máa ṣe é ṣù ó lè mí ń bọ̀ kánkán láti san fún olúkálùkù gẹ́gẹ́ bí ìṣọwọ́ ẹ̀ ṣẹ́rẹ́ yìí tẹ́ sọ̀rọ̀ yánmọ́yánmọ́ yẹn Ọlọ́run á dáríjì yín tẹ́ ẹ̀ bá tètè lọ tọrọ ìdáríjì ó kù yín ó kù ìwà yín. Ẹ̀yin èèyàn wa ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa ẹ bá wa share kẹ́ bá wa subscribe kẹ́dẹ́ wá drop àwọn nǹkan díẹ̀díẹ̀ sínú comment section nínú nǹkan tá a rí bẹ́ẹ̀ ẹ ṣáà jẹ́ ká ṣọ́ra ká mọ nǹkan tó máa tẹnu wa jáde kéèyàn má lọ fẹ́ nu ara ẹ̀ kọ́ ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa.